A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ìjọba àpapọ̀ ni a gbọ́ wípé wọ́n ti pín 740 ọkọ̀ ìrẹsì fún ìpínlẹ̀ 36 lórílẹ̀-èdè àti olú ìlú Àbújá. Ìpínlẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú Àbújá ni yóò gba 20 ọkọ̀ ìrẹsì tí ó ní 100 àpò ìrẹsì nínú oní kìlógíráàmù 25 25 kg. Wọ́n sì ní àwọn tí kò lágbára rárá ni kí wọ́n pín ìrẹsì ọ̀hún fún láwùjọ. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó sọ eléyìí di mímọ̀ níbi tí ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ FEC. Ààrẹ Bọ́lá Tinubu ni ó darí ìpàdé tí ó wáyé ní ilé agbára ìlú Àbújá. Mínísítà ní olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ṣaṣojú sọ wípé ààrẹ ti darí mínísítà fún ètò ọ̀gbìn láti rí i dájú wípé oúnjẹ wà fún ọmọ orílẹ̀-èdè. Ó ṣàlàyé wípé pínpín ọkọ̀ ìrẹsì yìí tún wà fún láti rí i wípé àdínkù bá ìyà tí ó ń jẹ ọmọ orílẹ̀-èdè. Àwọn sì ní ìrètí wípé àwọn gómìnà ìpínlẹ̀ yóò pín ìrẹsì yìí dé ọ̀dọ̀ àwọn aláìlágbára láwùjọ. Bákan náà ni ìjọba àpapọ̀ sọ lónìí yìí kan náà wípé àwọn ti ní ìjíròrò pẹ̀lú ilé ìfowópamọ́ àgbáyé World Bank lórí ìgbésẹ̀ láti yọ̀ǹda 3.5 million mítà iná mọ̀nàmọ́ná láti fi ṣe àtìlẹ́yìn fún Nigerian Supply Industry (NESI). Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí ìròyìn láti iléeṣẹ́ ìjọba fún ìṣúná Mohammed Manga ni wọ́n ti sọ wípé ìjọba sọ níbi ìpàdé pẹ̀lú àwọn aṣojú láti ilé ìfowópamọ́ àgbáyé èròǹgbà wọn àti mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé pẹ̀lú ìbáṣepọ̀ World Bank láti mú kí ẹ̀ka agbára gbòòrò sí i. Níbi ìpàdé tí adarí orílẹ̀-èdè Nàìjíríà Dókítà Ndiame Diop darí pẹ̀lú arábìnrin Olú Veyin-Jean tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ ní ẹ̀ka agbára pẹ̀lú mínísítà fún ọrọ̀ ajé Wálé Ẹdùn ni wọ́n ti túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀ àfojúsùn ààrẹ Bọ́lá Tinubu láti ṣe àgbékalẹ̀ ètò ọrọ̀ ajé fún ọjọ́ ọ̀la rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Adájọ́ ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Kano, Adájọ́ Amina Adamu Aliyu ti fi ìwé àṣẹ ránṣẹ́ sí Emir keedogun ti ilẹ̀ Kano Aminu Ado Bayero pẹ̀lú àwọn 4 mìíràn tí wọ́n jọ rọ̀ nípò Emir láàrin ìpínlẹ̀ wípé kí wọ́n yéé pe ara wọn ní Emir mọ́. Àṣẹ yìí fagilé Bayero pẹ̀lú àwọn Emir tí wọ́n rọ̀ nípò láti Bichi, Rano, Gaya àti Kayero wípé kí wọ́n dẹ́kun àti máa lo ipò gẹ́gẹ́ bí Emir. Ìròyìn jábọ̀ wípé ìjọba ìpínlẹ̀ Kano tí agbẹjọ́rò Ibrahim Isa Wangida ṣaṣojú ṣí ìwé ìpẹ̀jọ́ ní ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2024 tako Bayero àti àwọn yòókù tí wọ́n rọ̀ lóyè kí wọ́n yéé pe ara wọn ní Emir mọ́. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ rọ àwọn márààrún tí ìjọba gómìnà àná Abdullahi Ganduje yàn sípò. Èyí tí wá dá họ́wùhọ́wù sílẹ̀ láàrin ìpínlẹ̀ bí Emir Bayero ṣe ń pàṣẹ láàfin kékeré rẹ̀ ní Nasarawa ní Muhammadu Sanusi kejì tí wọ́n dá padà gẹ́gẹ́ bí Emir ń pàṣẹ láàfin gangan tí àwọn méjèèjì ń pe ara wọn ní ojúlówó Emir ìpínlẹ̀ Kano. Àṣẹ ilé-ẹjọ́ yìí ni wọ́n ń retí báyìí láti mú ìyípadà bá ìṣèjọba àwọn Emir yìí láàrin ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ṣekú pa ọ̀kan lára àwọn tí ó wà ní ìpàgọ́ Ogunléndé IDP camp lánàá bí ó ṣe ń padà bọ̀ láti oko abúlé ní ìjọba ìbílẹ̀ Gúà, ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Benue. Ìjàmbá tí ó wáyé nírọ̀lẹ́ àná yìí ti sọ orí àwọn ará abúlé kodò. Gẹ́gẹ́ bí alámòjútó àná fún IDP, Ìbà Jacob ti ṣàlàyé, olóògbé Ikuyombo Andowase ẹni 30 ọdún padà bọ̀ pẹ̀lú àwọn tí wọ́n
wọ́n jọ kọ́wọ̀ọ́rìn kí àwọn agbébọn yìí tó dènà dè wọ́n ṣekú pa Andoraci, nígbà tí ẹlòmíràn tí orúkọ rẹ̀ ń jẹ́ Achin Tezungwe fi ara pa yánnayànna nínú ìkọlù kí wọ́n tó gbé e dìgbàdìgbà re ilé ìwòsàn Naka fún ìtọ́jú. Orí kó àwọn yòókù yọ pẹ̀lú ojú ọgbẹ́ ọta ìbọn lára, ṣùgbọ́n wọ́n ní àwọn 5 mìíràn ni wọ́n ṣì ń wá nínú wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Orílẹ̀-èdè United Arab Emirates UAE ti gbẹ́sẹ̀ kúrò lórí ìwé ìrìnnà fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà fún ìròyìn Mohammed Idris ni ó sọ eléyìí di mímọ̀ lónìí nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ilé agbára lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC ọlọ́sọ̀ọ̀sẹ̀. Nínú oṣù kẹwàá ọdún 2022 ní UAE gbégi dínà fún àwọn ọmọ orílẹ̀-èdè láti orílẹ̀-èdè 20 ní ilẹ̀ Áfíríkà láti má ní àǹfààní àti kọjá ní ẹnu ibodè wọn. Lára àwọn orílẹ̀-èdè tí èyí kò bá láti rí Nàìjíríà, Uganda, Ghana, Sierra Leone, Sudan, Cameroon, Liberia, Burundi, Republic of Guinea, Gambia, Togo, Democratic Republic of Congo, Senegal, Benin, Ivory Coast, Rwanda, Burkina Faso, Guinea-Bissau, Comoros àti Dominican Republic. Àwọn aláṣẹ UAE fi ìwé àkíyèsí ránṣẹ́ sí àwọn alámòjútó ìwé ìrìnnà pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ wọn wípé wọn kò gbọdọ̀ fi ààyè gba ẹnikẹ́ni. Láti ìgbà náà ni UAE àti Nàìjíríà ti wà lẹ́nu àti yanjú aáwọ̀ lórí ìrìnnà. Nínú oṣù kẹjọ ọdún 2023 ni Ààrẹ Bọ́lá Tinubu dá sí aáwọ̀ yìí. Nínú oṣù kẹfà ọdún 2024 ni Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo fìdí ẹ̀ múlẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti UAE ti parí aáwọ̀ àárín wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ àná Yẹmí Ọ̀ṣínbàjò ti ṣe àpọ́nlé aya rẹ̀ Dọlápọ̀ pẹ̀lú ọ̀rọ̀ dídùn bí ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọdún 67. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Ọ̀ṣínbàjò ti kí aya rẹ̀ lónìí kú oríire ọjọ́ ìbí. Pẹ̀lú àwòrán lóríṣiríṣi ni Ọ̀ṣínbàjò fi kọ ọ́ wípé olólùfẹ́ mi Dọlápọ̀ Ọ̀ṣínbàjò, ìfẹ́ rẹ àti ojú àánú rẹ ni yóò mú ìgbésí ayé wa túbọ̀ ládùn. Mo nífẹ̀ẹ́ rẹ ní gbogbo ìgbà. Ọ̀ṣínbàjò tẹ̀síwájú wípé ọdún yìí òun pinnu láti ṣe àfihàn àwọn àwòrán rẹ̀ tí ó rẹwà níbi tí ó ti ń ṣe àwọn ohun tí ó fẹ́ràn jùlọ láti máa ṣe. Níbi èsì comment section ni òṣèrébìnrin ilẹ̀ Nàìjíríà Jọkẹ́ Silva ti kọ wípé ẹ kú ayẹyẹ ọjọ́ ìbí fún ẹni tí ó ṣe iyebíye. Bákan náà ni Ìbùkún Awóṣìkà tí í ṣe alága ìgbìmọ̀ àná fún ilé ìfowópamọ́ First Bank náà kọ wípé ẹ kú oríire ọjọ́ ìbí sí ẹni tí ó rẹwà jùlọ tinútẹ̀yìn. Ó ní ó jẹ́ ohun èlò rere nínú Kristi, kí Ọlọ́run bùkún fún un lọ́pọ̀lọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórin ilẹ̀ Nàìjíríà Innocent Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí 2Baba ti fi èròǹgbà rẹ̀ hàn wípé ìgbìyànjú àti pa ààrẹ àná orílẹ̀-èdè United States Donald Trump jẹ́ àgbélẹ̀rọ. Ìròyìn jábọ̀ wípé orí kó Trump yọ níbi ìgbìyànjú àti ṣekú pa á tí ó wáyé níbi ìpolongo ìbò ọjọ́ Àbámẹ́ta ní Pennsylvania. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ FBI ṣe ìdánimọ̀ ọmọ ogún ọdún kan Thomas Matthew Crooks gẹ́gẹ́ bí ẹni tí ó lọ́wọ́ nínú ìgbìyànjú àti ṣekú pa Trump, pẹ̀lú wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò fi ẹsẹ̀ èyí múlẹ̀. Síbẹ̀, 2Baba ní àgbélẹ̀rọ ète lásán ni. Ó ṣe àkàwé wípé ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ òkèèrè Jussie Smollett ṣì ń kọ́ṣẹ́ lọ́wọ́ níbi Trump gbóná dé. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni 2Baba kọ ọ̀rọ̀ wọ̀nyí sí. Ó ní ìyàlẹ́nu ńlá ni ó máa jẹ́ fún òun bí òun bá ṣì sọ. Ó dá òun lójú wípé ète lásán ni gbogbo rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ olórin ilẹ̀ Nàìjíríà bíi Charlie Boy, stylist Tóyìn Làwáni àti òṣèré ilẹ̀ Amẹ́ríkà Amanda Seales pẹ̀lú àwọn mìíràn ni wọ́n ti fi èròǹgbà wọn hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí wípé ìgbìyànjú àti pa Trump jẹ́ àgbélẹ̀rọ lásán. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.